Baba sweet baby. Wọ́n kú láàárọ̀ Wednesday àbí? Yes, sir. Àárọ̀ Wednesday, so ògo ni fún Kristi. Hallelujah. Kò sí ẹni tí ò ní kú. So láti ìrọ̀lẹ́ Wednesday náà ti wà ní mortuary. So mortuary mọ̀ wá. Àwọn lẹ́nìkan sọ rúmọ̀ pé wọ́n ní family ò gba òkú. Ẹ̀ńgbọ́lẹ̀ ti gbọ́ yẹn. Ṣé lágbolé yín? Ní tó bá ti wá show off, stop carrying rumor. Revelation 22:12 ó yà mí lẹ́nu gan. Ìfihàn 22:12. Bẹ́ẹ̀ ká láti verse 11. Ẹni tí mo ń bọ̀. Ìfihàn 22:12. Àwọn ká láti verse 11. So bàbá ti sùn nú Olúwa. Inú mi dùn pé bàbá yẹn mọ Jésù kó tó kú. Ó dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó yẹ kán tọrọ àforíjì lọ́wọ́ wọn. Then gbà tí wọ́n dẹ̀ sick gbà yẹn tá a pè family nísìnyí táwọn family yọjú ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé bàbá ló ní káwọn mọ̀ wá àbí wọ́n ní bàbá ló ní káwọn family wọ́n tún gbogbo ìjẹta àná èní family wọn àbí so wọ́n ní bàbá àwọn fẹ́ wà bàbá ló ní èmi play voice note tí bàbá nínú máwọ̀ rí mo wà pa máwọ̀ rí bẹ́ẹ̀ ohun gbogbo yí Ọlọ́run. So tẹ́mi ó kọ̀ sọ fún ọ̀pọ̀lọpọ̀ ni pé n tó bá ti wà show off, stop carrying rumor, fake news gbà nkankan. No. So Revelation 22:11 and 12. Ẹni tí ṣe aláìṣòótọ́. Ẹni tó mọ aláìṣòótọ́ ṣe. Kí ó máa ṣe ìṣó. Kílẹ̀bẹ̀. Kí ó máa ṣe aláìṣòótọ́ ìṣó. Kó máa ṣe. Aláìṣòótọ́ ìṣó. Aláìṣòótọ́ ìṣó. Àti ẹni tí ṣe ẹlẹ́gbin. Ẹni tó bá ń ṣe ẹlẹ́gbin. Kí ó máa ṣe ẹlẹ́gbin ìṣó. Mi gbọ́. Kí ó máa ṣe ẹlẹ́gbin ìṣó. Àti ẹni tí ṣe olódodo. Ẹni tó bá ń ṣe. Olódodo. Ẹni tó bá ń ṣe kí ni? Olódodo. Ẹni tó ń ṣe olódodo. Kí ó máa ṣe òdodo ìṣó. Wọ́n ní kó máa ṣe òdodo ìṣó. Àti ẹni tí ń ṣe mímọ́. Ẹni tó ń ṣe mímọ́. Kí ó máa ṣe mímọ́ ìṣó. Kó máa ṣe mímọ́ ìṣó. Kíyèsí. Èmi ń bọ̀ kánkán. Ó ní èmi náà ń bọ̀ kánkán. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi. Èrè tèmi náà ń bẹ pẹ̀lú mi. Láti san fún olúkúlùkù. Láti san fún olúkúlùkù. Gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. So bí iṣẹ́ èmi àti ẹ bá ṣe rí bẹ́ẹ̀ náà ni ìdájọ́ wa yóò ṣe rí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọra wọn di onídàájọ́ ayé, tí wọ́n sọra wọn di adarí ayé, tí wọ́n sọra wọn di agbẹnusọ Ọlọ́run. Àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan a gbọ́dọ̀ dáyàn lẹ́jọ́. Àwọn tẹ́bárí ìránṣẹ́ Ọlọ́run tó ń dáyàn lẹ́jọ́ ẹ fura sí. So gbogbo ẹnikẹ́ni tí ó bá ń dání lẹ́jọ́ Bíbélì pé a ó dá wọn lẹ́jọ́. So Jésù wá ń sọ níbẹ̀ yẹn Revelation 22:12 ó ní èmi náà àwọn tó bá máa láìṣòótọ́ ó ní ká máa ṣe aláìṣòótọ́ tó máa ṣe ń ṣó, àwọn tó bá jẹ́ ẹlẹ́gbin ká máa ṣe ń ṣó. Ó ní èmi náà ń bọ̀ kánkán, èrè tèmi náà ń bẹ pẹ̀lú mi, ń san fún yín. Ọjọ́ tí mo bẹ̀rù jù ní ọjọ́ ìdájọ́. Ọjọ́ tí mo bẹ̀rù jù 1 ọjọ́ tí èèyàn ó kú, number 2 ọjọ́ ìdájọ́. Tó o bá bẹ̀rù ohun gbogbo bẹ̀rù ọjọ́ tí wàá sùn. Tó o bá bẹ̀rù everything bẹ̀rù ọjọ́ tí wàá pàjùdé tó ò ní lè la ojúmọ́. Ọjọ́ yẹn Facebook tá ń lò yóò di tẹlòmíì. Facebook tá ń lò á di tẹlòmíì. YouTube tá ń lò á di tẹlòmíì. Ilé tá a ní á di tẹlòmíì. Mọ́tò tá a ní á di tẹlòmíì. Ilẹ̀ tá a ní á di tẹlòmíì. Bank account wa á di tẹlòmíì. Aṣọ wa á di tẹlòmíì. Bàtà wa á di tẹlòmíì. No, mo ń preach ni. Bàtà wa á di tẹlòmíì. Gèlè wa á di tẹlòmíì.
gbogbo ohun tí a kó jọ pátápátá àdìtẹ̀lómi. So ọjọ́ yẹn ẹnu yìí kò ní ṣe là mọ́, so ọwọ́ yìí kò ní ṣe gbé mọ́, so ojú yìí kò ní ṣe là mọ́, so ẹsẹ̀ yìí kò ní ṣe gbé mọ́, kò ní ṣe rìn mọ́, kò ní ṣe gbé mọ́, kò ní ṣe rìn mọ́. Be you a big prophet. A máa sọ pé àwọn wòlíì kan àgbà wòlíì, a máa láwọn kan mọ́ ìkéré wòlíì. Gbogbo wa pátá ni kú máa ṣí lọ́wọ́ iṣẹ́. Ó bá dé máa jẹ́ wòlíì, ó bá jẹ́ normal person. So ọjọ́ tí mo bẹ̀rù jù ni ọjọ́ tí ènìyàn yóò ṣíwọ́ iṣẹ́ àti ọjọ́ tá ó ṣèdájọ́ gbogbo ènìyàn. Bíbélì wípé a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀mélòó, láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó wá ní lẹ́yìn ẹ̀ kí ló lókàn lẹ́yìn ẹ̀, lẹ́yìn ẹ̀ kí ló lókàn, tí ṣe ìwé yìí, a ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a kọ sínú àwọn ìwé náà, láti inú tá a ti bá wọn kọ sínú kí la kọ nínú ìwé yẹn, iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Kí la ti kọ nínú ìwé tán náà fi ń ṣèdájọ́ fáwọn òkú, iṣẹ́ wọn. ní tá a kọ sínú ìwé yẹn ni iṣẹ́ wọn, ní tán ti ṣe. So a sì ṣèdájọ́ fún wọn nínú ìwé gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ó sì tán àbẹ̀. Òkú sì jó àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti ipò òkú sì jó àwọn òkú. Òkun ó jọ̀wọ́ àwọn òkú tán ti sin mọ́nú ilẹ̀, tán ti kọ́ tán àwọn òyèpẹ̀ òkú tán ti kọ́ mọ́lé, ilé ó jọ̀wọ́ wọn, ilé ó jọ̀wọ́ wọn. Èyàn ó di odidi padà, yóò lọ bá ẹlẹ́dàá rẹ̀. Àmọ́ ni yóò lọ bá ẹlẹ́dàá rẹ̀, yóò lọ bá ẹlẹ́dàá rẹ̀. I fear those 2 days, ọjọ́ ikú àti ọjọ́ ìdájọ́. Mi ìbẹ̀rù ohunkóhun, ọjọ́ ikú, ọjọ́ ìdájọ́. So ẹni tó bá mọ̀ pé ọjọ́ kan wà tán ń pè ní ọjọ́ ikú, ẹni mọ̀ pé ọjọ́ kan wà tán ń pè ní ọjọ́ ìdájọ́, yóò bẹ̀rù àtúnbọ̀tán. Torí ọjọ́ ikú ṣàgbà èèyàn, ọjọ́ ìdájọ́ ṣàgbà èèyàn. Kò dẹ̀ sí ìṣiṣẹ́ wa yìí, à ń kọ́ lẹ́nu ayé ìṣiṣẹ́ wa, ohun tó ṣe lénìí, ohun tó ṣe lọ́la. Látàárọ̀ nsìn ají àwa ní church, gba òjò yẹn ń rọ̀, à ń tún àgàtọ̀, à ń kó yèpẹ̀, à ń kó igi, à ń kó pan, gbogbo alájọ́ ń ṣe àbí, à ń kó speaker, ṣé bẹ́ẹ̀ ni, à ń ṣapánu lẹ́lẹ̀, à ń ṣiṣẹ́, àjọ gbogbo àjọ wà ń bẹ̀, àjọ ń ṣe látàárọ̀. Ǹjẹ́ náà kí mo yẹn ń ṣe yẹn, òjijì mi ń tẹ̀lé mi, òjijì mi ń wo ohun tí mò ń ṣe, that is my shadow. Ó ń wo ohun tí mo ṣe pé mọ̀ ṣe lọ. Ọjọ́ tá a dẹ̀ ṣe burúkú, òjijì yẹn náà wà ń bẹ̀. Ọjọ́ òṣèré, òjijì yẹn wà ń bẹ̀. So ọjọ́ méjì, ọjọ́ ikú, kò sẹ́ni tó mọ̀. Ó lè sùn kó má jí láàárọ̀ ọ̀la. Nǹkan ń pè ní ayé nìyẹn. Èèyàn lè sùn ní alẹ́ yìí kó sì má jí láàárọ̀ ọ̀la. Èèyàn lè lóun fẹ́ ṣe nǹkan kó dẹ̀ mọ́ padà rí ṣe, tí ilé ó fi gbà lálejò. And that is why gbogbo ohun tí Ọlọ́run fún mi níwọ̀n níwọ̀ntúnwọ̀nsì. Àwọn ọmọ ìjọ tọ́lọ́run kó lé wa lọ́wọ́ níwọ̀ntúnwọ̀nsì. Torí pé bóyá ká lè kówó lè pé kẹ́ wá máa da orí ọmọ ìjọ báyìí. Gbogbo church tán bá ń ṣerú ẹ̀, tán sọ church di business, tán sọ di òkòwò, ìdájọ́ wọn ń bọ̀. Kò sí lọ́wọ́ ẹnikẹ́ni, ìdájọ́ wọn ń bọ̀. Hallelujah. Wàá rí àánú gbà. Wàá rí àánú gbà. Wàá rí àánú gbà. So bẹ̀rù ọjọ́ méjèèjì, èmi kí n bẹ̀rù ọjọ́ méjèèjì, ẹ̀yin kẹ́ ẹ bẹ̀rù ọjọ́ méjèèjì, ọjọ́ ikú àti ọjọ́ ìdájọ́. Mo gbàdúrà ó gba èrè tó dá lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹni tó wò mí tó ṣàmì, ẹ ò ní kú lójijì. 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 Jésù wá fi arákùnrin kan ṣàkàwé nínú Bíbélì. Nínú Luke 18, ó fi àwọn arákùnrin méjì kan ó fi wọ́n ṣàkàwé. Àwọn kan wà tán máa ń rò pé agbára àwọn lè ṣe nǹkan. Ẹ jẹ́ kó pray fáwọn tó máa ń bá wa share tán comment tán máa ń share tán máa mo fẹ́ pray fún wọn. Bí màá ṣe máa pray fún wọn nìyẹn. Àwọn tó jẹ́ pé
kò sú wọn rí tó máa ti bọ́ sórí afẹ́fẹ́ wọ́n máa bá yín pín wọ́n máa comment tá a bá wà lórí afẹ́fẹ́ tẹ́ ẹ̀ bá ti rí èèyàn share tẹ́ ẹ̀ rí èèyàn comment tẹ́ ẹ̀ dẹ̀ rí èèyàn like tẹ́ni ti bàjẹ́ ó dàbí kẹ́ ẹ wà ní church kẹ́ ẹ ṣàdúrà kẹ́ ẹ mọ́ rẹ ní sàmí ó dàbí kẹ́ ẹ wà ní church kẹ́ ẹ máa lago fúnra yín kẹ́ ẹ dẹ̀ máa dáhùn fúnra yín so gbogbo ẹ̀yin tí Ọlọ́run máa ń lò tẹ́ ẹ bá ti dórí afẹ́fẹ́ tẹ́ ẹ lè má pín program tẹ́ ẹ lè má comment tẹ́ ẹ lè má share tẹ́ ẹ lè má like àánú ọ̀gá ògo yóò sinmi sára yín 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 àánú Jésù yóò sinmi sára yín bá a ṣe wá ń pray wọ́n tún wá ń tẹ̀ láìkì yẹn lọ pé wọ́n ń tẹ̀ lọ so I love you iṣẹ́ ńlá náà ń ṣe kéèyàn mú fóònù báyìí kó a máa ṣe báyìí ó máa ṣe báyìí for 1 hour 2 hours 3 hours wọ́n á dẹ̀ máa tẹ̀ comment ìka méjèèjì ibẹ̀ náà ti máa mọ̀ pé ibẹ̀ náà ti máa mọ̀ pé gan ṣẹlẹ̀ so àánú Ọlọ́run orí ọ̀fẹ́ rẹ̀ ojú ire rẹ̀ kò ní fi yín sílẹ̀. Jésù ò dá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ránṣẹ́ kí ló fún wọn ẹ bá túbẹ̀. ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá jọ. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ó pè wọ́n jọ. ó sì fún wọn ní agbára. ó fún wọn ní agbára. ohun àṣẹ. àti àṣẹ. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. mi gbọ́. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. lórí àwọn kíni. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. lórí àwọn kíni. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. lórí àwọn kíni. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. ẹ sọ lórí àwọn kíni again. lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. hallelujah. sọ pé ogun ò ní borí mi. ó dẹ̀ fún wọn lágbára lórí àwọn ẹ̀mí èṣù gbogbo. Yes. àti láti wo àrùn sàn. láti wo àrùn sàn. Now ká ní Jésù ò fún àwọn bíbélì ní agbára àwọn tó rán lọ tún kẹ́tẹ́kẹ́tẹ́ ká ní kò fún wọn ní agbára nǹkan ò bá ṣe wọ́n wọ́n bi wọ́n léèrè pé ta ló rán yín tẹ́ ẹ fi ń tú ẹ kàwé. tí ẹ̀yin fi ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. tẹ́ ẹ fi ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ni. wọ́n sì wí fún wọn gẹ́gẹ́ bí Jésù ti wí fún wọn. wọ́n wá ìdí bí Jésù ṣe ní kán dáhùn wọ́n wá dá wọn ló pé yes. wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. mi ń gbọ́ yín o. wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. ta ló wọ́n jọ̀wọ́ ta ni. wọ́n jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. kété tí wọ́n dá wọn lóhùn pé ẹni tó rán wa ó ní ọ̀kan lánàá ọ̀kan níyàwó lánàá ọ̀kan lánàá ọ̀kan léni ẹni tó rán wa ní jẹ́ olúwa wa òyìn tí Jésù fún wọn ni pé tàbá débẹ̀ wọ́n máa ta lórí ẹni sọ pé olúwa ní fi ṣe hallelujah ẹni tó rán wa òun ló rán wa Jésù lórúkọ ẹ̀ yes. wọ́n sì wí fún wọn gẹ́gẹ́ bí Jésù ti wí fún wọn wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. ẹ bá wá ka Jeremiah 34 nígbà tó ní àwọn tó dì wọ́n nígbèkùn ṣùgbọ́n Jeremiah 50 33 34 Jeremiah 50 33 nígbà tó wá ní àwọn tó dì wọ́n nígbèkùn wọ́n dì wọ́n mú sí wọ́n kọ̀ láti jọ wọn lọ ihun tó wá ṣẹlẹ̀ nù bí tẹ̀ ń kan Mark 11:5 yẹn òun ló padà ṣẹlẹ̀ nù Jeremiah 50 34 ó ní ṣùgbọ́n olùràpadà wọn lóhun lágbára ó lágbára ó láṣẹ ó lẹ́nu kò rán yẹn ń sẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ di ẹni ọwọ́ òun lágbára wà so olùràpadà wọn lágbára yes tí ìbá ṣẹni tó ní kan tú kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ̀ wọn ò ní dá wọn lóhùn ẹni tó ní agbára ní ayé àti lọ́run òun ló tó bá yẹn ja ìjà tí agbára èèyàn ò ká mọ́mì wa agbára yín ò ká wọn o mọ́mì wa agbára yín ò ká wọn bọ́dá agbára rí ò ká wọn sísítà agbára rí ò ká wọn wọn èdè fi ìjà ara jà tẹ̀mí wọ́n fi ìjẹ́ra jà tẹ̀mí àwọn ohun ìjà wa kì í ṣe nípa ti ara àwa máa ń kà ní English nígbà tí màtà wà ní secondary school àwọn ìjà wa kì í ṣe kí ni o kì í ṣe nípa ti ara kọ́ nípa ti ẹ̀mí ni àwọn ìjà kan wà ń pè ní ìjà tí ò ṣe é fojú rí
kò sẹ́ni tó fẹ́ yọ̀ṣẹ́ sí kò sẹ́ni tó fẹ́ nà ń kó hallelujah ṣùgbọ́n spiritually nǹkan ó máa ṣe wọ́n lábẹ́nú àwọn oníbodè tí èyí jẹ́ kéyìn ó rìn jìnnà ṣàmì obìnrin Olúwa gbà ọ́ lọ́wọ́ wọn a lọ sóòrù ní alẹ́ yóò ní agbára gan Ọlọ́run ṣògo la máa wà bírájọ Ọlọ́run ṣògo la máa wà so ẹ máa wò wá ní 2 lóru tí ilẹ̀ ó fi mọ́ so nípa oore ọ̀fẹ́ Jésù ẹ gbóhùn wa ní Lágelú FM lọ́la ẹ rí ẹ̀wọ̀ lọ mọ́ bá yàn já o wọ́n mi wá ẹ má bá yàn já o mọ́ bínú sí yàn o mọ́ ṣe pé fún yàn mọ́ bá yàn já wà ní inú mímọ́ bẹ́ẹ̀lì pé wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́ láìsí èyí kò sẹ́ni tí ó rí Ọlọ́run so wà ní àlàáfíà wà ní àlàáfíà.